Hello. My lord. Wọ́n náà tún ni. Kí mo gbókọ̀ rẹ rí? Tokede. Tokede mo mọ̀ pé wọ́n náà ni. Kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àti arábìnrin tí tó mú wá? Ṣé rí obìnrin yìí kò mọ oore ni. Mo try láti help ẹ̀. Ó ní òun fẹ́ yá owó. Normally bó ṣe ń dá owó àjọ 1,000 ló ń dá. Kò yẹ kí n yá ju 30,000 naira lọ. Tàdé máa ń ṣe fún wọn tó bá yáwó ẹ̀rọ ní 10. Á dẹ̀ san owó àjọ yẹn tó bá dé parí oṣù àti fi owó tó dá yẹn àfi ṣe owó tó yá. Ó dẹ̀ wá pé òun fẹ́ yá jù bẹ́ẹ̀ yẹn lọ. Pé òun fẹ́ rajà mo dẹ̀ rí wípé ó ní ìdíwó yẹn lóòótọ́. Mo dẹ̀ ṣàánú ẹ̀. Mo yá lówó yẹn pé kó máa dá padà ní ọ̀nà tó fi máa lọ lọ́rùn. But now ó wá refuse láti dá owó padà. Ó yá ní owó. Mo yá ní owó. Mo fi ràn lọ́wọ́. Mo fi help ẹ̀. Kò wá dá owó padà. Kò dá owó padà mọ́. Ǹjẹ́ ó sì ń dá owó àjọ tí ń dá tẹ́lẹ̀ lọ? Òun wá six kò fẹ́ dájọ́ mọ́ kò fẹ́ dá owó padà mọ́. Olúwa jẹ́gi òun. Ẹja ní sùúrù. Yóò ní bó ti jẹ́ ẹjọ́ ọmọ yẹn ṣàlàyé tiẹ̀ o. Ẹ ṣe ń jàre. Ẹ wo òótọ́ ni mo bá ràn lọ́wọ́ owó lọ sọ́dọ̀ wọn àmọ́ bọ́rọ̀ náà ṣe rí rèé. 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 ó di àjọ mẹ́rin and ó dẹ̀ fẹ́ gba loan ó fẹ́ yáwó no kò sí but okay tí mo like. Uncle Tokede ẹ ká sí. mi ò like ẹ mo ti sọ fún ẹ several times. Mo ní kó má máa fi ọ̀nkú sí mọ́ èwo ni ọ̀nkú Tokede straight pèmí ká lè flow tó bá pé Tokede á lè flow ọ̀nkú yẹn who is your uncle. Ok mo ti gbọ́ ẹ̀gbọ́n mo fẹ́ rí inú ìjàre. Ṣé òun jáde ni kó má ṣe kó òun jáde tó bá ń jáde san owó àjọ ẹ ná torí mi nílé ṣọ́ọ̀bù ẹ kó di pé mi báyà. Mi ò jáde ẹ̀yin náà ni mo ní kí n wá wò pẹ̀lú ọ̀rọ̀ owó tí mo sọ fún yín pé mo nídìí. O fẹ́ yáwó o kì í èló ni owó tó need tó fẹ́ yá. 50,000. 50? 1,000. Jọ èló ni ò ń dá. 1,000. 1,000 that is 30,000. Wá fẹ́ yá 50,000 no capital no. Uncle Tokede ẹ máa jọ ni náà ẹ wò nǹkan tí mo fẹ́ lówó yẹn fún wà important o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo ń bẹ̀ yín ni jọ̀ọ́. But ìwọ gangan fún ara ẹ o ẹ pọ ara ẹ náà. How come lọ́nà wo nìyẹn. O ẹ pọ ara ẹ o ṣáà ní àwọn nǹkan tí mò ń bá ẹ sọ ká ní wípé ìwọ gbọ́ tèmi ń bá ẹ sọ yẹn bẹ́ẹ̀ mi ṣe jù sí ẹ yẹn kí wọ́n náà hàn kó grab ẹ̀ irú by this time tí o nídìí owó yẹn ń sìn báyìí èmi lè yá ẹ in fact 50 tí wọ́n ń sọ yẹn pé wọ́n fẹ́ yá yẹn èmi lè yá ẹ ní 150. Ẹ wo ọ̀rọ̀ yín kan máa ń fọ́ nísìnyí ṣé ẹ rí 50,000 yìí gan mo kàn ní kí n sọ bóyá ẹ lè help mi nìyẹn tí wọ́n á sọ̀rọ̀ 150 á kàn báwo lẹ ṣe fẹ́ ṣe. Come closer. Ṣé ìwọ ò mọ̀ wípé gbà fún múrí nílé òun ni gbà fún gbàdá lóko. That 150 tí mo sọ yẹn mo lè yá ẹ ìwọ ṣáà ti comply pẹ̀lú mi tí wọ́n bá ti gbọ́ tèmi ń sọ èmi náà yá ẹ lówó yẹn ìwọ á fowó yẹn ṣe business wà wá máa san owó yẹn padà díẹ̀ ní ọ̀nà tí kò fi ní pa ẹ́ lára. Mo ti gbọ́ bọ̀ ṣé ẹ dẹ̀ fún ìpè kò ní sí problem kankan. Kò sí problem kankan fún ìdánilójú even màá fún ẹ ní 50,000 báyìí a ṣe 50,000 fún ẹ báyìí then tó bá wá di ìrọ̀lẹ́ wàá wá bá mi ní arena màá ti close so àwa sọ̀rọ̀ àwa seal everything àwa fún ẹ ní balance 100 yòókù wàá dẹ̀ wá lọ ṣe tó bá fẹ́ ṣe. bọ́ máa tó nǹkan bóyá bíi 4:30 sí 5 kí n tó wá bá yín bẹ̀. Wọ́n má wọrí because mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ báyìí because òkìrí létí àwọn ọmọ pé àwọn so but coded ni ìwọ ni wọ́n ò ní gbé e lójú gbà mí gan o lè rí mi tí wàá ṣe bẹ́ẹ̀ ni pé ò rí mi tí ò ní kí mi táwọn èèyàn bá wà around yẹn ló ń jẹ́ wípé understanding ibùn ó lè jẹ́ wípé by time tí èmi àti ẹ fẹ́ lọ pàdé gan àtúnríra o tún lè bú mi nígbà yẹn gan pé kìíní gan understanding nìyẹn ó yẹ kó jáde gbogbo yẹn lọ tèkó ni mi ń kọ́ ẹ yẹn. Báwo tẹ wá ní 50,000 yẹn báyìí. à ń ṣe transfer sí ẹ. ok ṣe bẹ́ẹ̀ láti máa ní ìdásí wọ́ọ̀rì kéde ni wá ná.
àwọn èèyàn wà nílé náà máa wá. But mi ò sọ pé mo fún mo ní o máa kó san padà. Ìyálé rẹ̀. Mo ní kó san owó yẹn padà. Lọ́nà ìrọ̀rùn. Ó fi bọ̀ọ̀lì bọ́ pọ̀. Ṣé ẹ rí gbogbo àwọn tó bá ti rí yẹn wọ́n náà báyìí? Kàtá ni ó kàtá. Àwọn ẹ̀rí gan. Olùkẹ́ni. Arábìnrin ó yá owó lọ́wọ́ rẹ̀ lóòótọ́. Ó sì bọ́ sọ̀rọ̀. Ó sì gbà. Àbẹ́ẹ̀kọ́? Ó sì ń ṣe ń tó yẹ kó ṣe. Ọgbọ́n tó wí. But àjọsọ náà ló wí pé owó tí mo yá yìí ó máa dá padà. Mi ò sọ pé mo fún un. Ẹ má jẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ yóò ní. Rújú. Báwo ló ṣe fẹ́ máa san owó ìpadà fún? Ẹ̀sìn ẹ̀pẹ̀ fún wa gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ náà. Mo sọ pé 50,000 lágbára mi ká láti yá. Ìgbà tó sì wù tó nìkan tó ń fẹ́ ṣe nù ṣùgbọ́n lọ́wọ́ tèmi wà èmi ò lérò pé mo lè lágbára jàpọ̀ méjì àbọ̀ lóṣù lọ. Ọmọ ìgbìyànjú. Ìlú nìyẹn. Sáré omi léèrè. Ẹgbẹ́ Ọlọ́run gbàjọ 500 naira. Lẹ́yìn àwọn àjọ tó ń dá olóhùn ọmọ fi 500 naira ni. Ẹjọ́ ẹ bá mi bẹ̀ pé kó jọ kó bá mi gbé owó yẹn sókè. Owó yẹn ti kéré jù. Ọdún mélòó ló tó fẹ́ sọ tán? Owó olówó ni. Owó olówó ni. Ìjọ ẹ bá mi bẹ̀. Olówó ni. Òun èso mi olóbì. Sówó olówó ni. Ìjọ owó olówó yẹn bá mi. Sówó olówó ni. Ok. Bó o la arábìnrin jẹ́? Ṣé ìyàwó rẹ ni? But òun free single ni. Ṣé ìyàwó rẹ ni? Bó o lọ jẹ́? Kì í ṣe ìyàwó mi but single ni single lady ni. Ìyàwó oníyàwó. Single Owó olówó. Àbẹ́ẹ̀kọ́ kò sí wàhálà. Kò tiẹ̀ rújú. Ẹjọ́ ìwà rọrùn láti dá báyìí ni tọ́ba ipò ọba faramọ́ 1,500 lẹ́yìn pé ọ̀dá 1,000 owó àjọ rẹ̀ ó sì fi 500 naira lé tọ́ọ̀bá ti wá gbà bá ná ọ̀nà àbáyọ rèé o ìdájọ́ mi ni pé owó olówó lọ yá obìnrin olóbìnrin lọ ń fẹ́ fi owó ń sílẹ̀ fún máa ṣe bó ṣe ìwọ náà máa yọ̀ǹda fún ìwọ fowó lẹ̀ kí wọ́n náà máa yọ̀ǹda fún ọ̀dàbọ̀ àlàáfíà ní fún yín. Sọ́dà báwọn. Obìnrin wọ́n ní ọmọ wa kọ̀ǹso kọ̀ yọ̀ǹdó. Ṣé o mú yun àbí? Ọmọ ìgbìyànjú. Sọ̀rọ̀. Rí bó ti káwọ́ gbéra bí ẹni ọ̀tọ̀ ara. Ṣé bákan ni sà. Ó ti tàn. Sọ ọ ti gbà. Ó ti tàn. Ó ti ṣe pọ́nkìtì. Ẹ Máa lọ tiẹ̀. Máa lọ. Kó o ṣe kéde.